Happy birthday to you, bàbá dáadáa, ẹni rere láwùjọ àwọn ènìyàn, olùṣọ́ àgùntàn rere, bàbá tó ṣe wípé Ọlọ́run gbé ọgbà àjàrà lé lọ́wọ́, ó sì ń bo omi rin, ògo yín ò ní díbàjẹ́, ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Superior Senior Evangelist Ìdòwú, ògo yín ò ní díbàjẹ́, ìràwọ̀ yín á tàn fáráyé, nítorí pé ẹ ti ṣọdún yìí, ẹ tún ṣe mí. Every August 6 is your day, and I want to celebrate you because you deserve it. On this special day, sir, I am praying for you. That your glory will not diminish. Ògo yín kò ní díbàjẹ́. A ní nítorí pé ẹ ṣọdún yìí sẹ́, ẹ tún ṣe mí lágbára Ọlọ́run. Ẹ̀yin ló mọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, Ìbàdàn májàmájà, èyí tẹ́ jà lọ́jọ́ sílẹ̀ fi kó wọn lẹ́rú. Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre Ọlọ́run. Wọ́n ní àkè wáyé ká má lárùn kan lára ìjà ìgboro làrùn Ìbàdàn. Ẹ̀yin ló mọ wọn ní Ìbàdàn lóòótọ́ sà, happy birthday to you. Ìbàdàn tiẹ̀ ti gbẹ̀yìn nítorí ẹ fojú sunkún ọmọ ọjọ́, ẹ faragbà rẹ̀ lórí ẹnikẹ́ni. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Mo gbàdúrà fún yín lénìí nítorí pé today is August 6. God Almighty will continue to bless you. It will continue to guide you. It will continue to strengthen you in the mighty name of Jesus. Happy birthday to you, sir. Olùṣọ́ dáadáa, bàbá ńlá, ẹni tó ṣe wípé gbogbo ìgbà ni wọ́n ń gbàdúrà fún àwọn ọmọ ọjọ́ kí ògo tí wọ́n bá lè búyọ. Nítorí tó bá ti dá fún ọmọ ọjọ́ ti dá fẹ́yìn náà. Happy birthday once again. I celebrate you. Gọ́ngọ́ ìbá ti mọ̀ wípé àti tọmọ kì í ṣe ipá wa. Ọlá pé òun gba ọmọ tọ́ lọ́wọ́ wa lọ́mọ wa ṣe é wò tí wọ́n ń yọ̀ tí wọ́n ń yanjú. Àwọn ọmọ tó ń gbà tọ́ láyé wọn nítumọ̀ ní ìgboro. Àwọn ọmọ tó gbé dání lọ́wọ́ tó ń wò láṣírí wọn ń bò ní gbangba. Kì í ṣe pé wọn ò mọ bó ṣe ń ṣàṣìṣe, ìwọ ló gbà káṣìṣe ó dọ́dọ̀ wọn. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o. Kí ni ó bá ṣẹlẹ̀ náà o? Ogun ayé ìbá bò.